nílò ọ̀la o. Ó nílò ọ̀la o. Ó nílò ọ̀la o. Ó nílò ọ̀la. Mo fẹ́ kó lùlù ọ̀la fún mi. Mo fẹ́ jó. Àlá tí mo láyé sí Ọlọ́run bá nìkan ló mọ iye ìgbà tí màá fi ṣàmódìmọ̀. Ìgbà wo mo tó fẹ́ gbádùn màmí? I am tired. Kí ló fẹ́ kí n tún ṣe gẹ́gẹ́ bí ìyá? Mo ní kí ló fẹ́ kí n tún ṣe? Tíbi tí ṣe gẹ́gẹ́ bí. Ebi mi wí fún ọ, mo lọ́mọdé yìí ò gbọ́dọ̀ jó sí yóò mi mọ́. Tọ̀nàtọ̀nà ó ti fẹ́ máa di lemọ́lemọ́. Tọ̀nàtọ̀nà ó ti fẹ́ máa di lemọ́lemọ́. Ṣákírù òsì mẹ́ràn nírú oníbẹ̀rẹ̀ ká lọ sónírú. Ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́. Ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́. Ẹ̀mọ̀ tí alẹ́ kẹsàn máa lẹ́. Ẹ̀mọ̀ tí alẹ́. Ikú ní jẹ tiẹ̀ táàrùn ní jẹ tiẹ̀ kù. Ìdágìrì bá kàmọ̀ lẹ́gbẹ̀ẹ́ ògiri. Ìdágìrì ni wọ́n pè é. Mo ní mi ò fẹ́ rí ìwọ àti ọmọ mi papọ̀. Do you have any problem with that? Ṣé ẹ ti sáré gbàgbé gbogbo impact bọ́bọ́ ìṣe lórí mi? Ẹ ti sáré gbàgbé gbogbo nǹkan tó ṣe nínú life mi ni? Ẹ wá sọ pé kí n fílẹ̀ nísìn tó need me the most. Afẹ́fẹ́ nífẹ̀ẹ́ bó fẹ́ lu ní ó lè múyàn lókè òrùn tó nífẹ̀ẹ́ bó bá pa ni ó lè máa rẹ̀ èèyàn gbóná gbogbo ìgbàgbó gbogbo ẹ̀ ló ń ṣe wọ́n lókè. Ṣé ẹ rò pé ọ̀tún lélẹ̀ yàrá tí ẹ jẹ́ pé ẹ ti po omi gọ́tà papọ̀ mọ́ science student? Ọ̀rọ̀ ló ń tún ní. Eléyìí tó jọ kódí àti kókì yìí. Ìyẹ̀dú kẹ́rí pé gbé dọ́dọ̀ arákùnrin lónìí ó pẹ́ jù ọ̀la yóò jẹ fún. Mo bá ẹ sọ ní sọmọlúwàbí. O gbọ́. Mo ti wá rí i pé lẹ́yìn àpọ́nlé báyìí àbùkù. Ọjọ́ òní mo fẹ́ ṣe gbogbo ilé ìdá. Ọlọ́run ṣe gbogbo pa mí.